Africa Content TV. أدام الله حياته أدام الله حياته رب أبو شيخ كله كده شيخ يوم طيبا زد بالتقى ظالما. òjíṣẹ́ kan kì í bí kan lọ́wọ́. Sìbùsọ̀ sọ̀nà. Ajáde wá sí kíkí oúnjẹ ní lọ́dọ̀ Yorùbá. Dàmúkẹ́ dàṣàkà
دوم طيبا زد في التقى ظالما. ẹ̀yin wà nínú ẹni tó ń ríṣẹ́ ṣe nínú ayé àwọn àfa. Alhaji Pasuma. gbogbo àfa ni ìròyìn yín máa ń kàn wá lára látọ̀dọ̀ wọn. سيبوزا سنا. tó jẹ́ kí n kọ́kọ́ béèrè àfa wa síbí aláwọ̀ nìyẹn wọ́n máa ròyìn yín gbogbo táwọn rí ṣe ohun ìdajì nínú ẹ̀ àtọwọ́ yín ló ti wá. تمجد شكزو بسماء دوم طيبا زد في التقى ظالما. ẹ ti ṣe dáadáa nínú àwọn èèyàn púpọ̀. Tó ti pọ̀. bàbá wa alhaji wa sheikh Lilafi. سيبوزا سنا. Bọ̀dìní. bàbá wa Lilafi tí wọ́n jòkó ìtúwọ́. تمجد شكزو بسماء. wọ́n bá mi sọ̀rọ̀ lórí fóònù wọ́n ní kí n bá wọn dúpẹ́ lọ́wọ́ alájí wa bẹ̀rẹ̀ wá sí kódà kí n má sọ nǹkan kan máa ń bẹ̀. دوم طيبا ó jẹ́ pé alájí wa bẹ̀rẹ̀ wá sí nìkan ni mo bá rí kí wọ́n ló ti tá wọn lọ́rùn. زد في التقى ظالما. wọ́n ní mo wà ní program wọ́n ní kí n jẹ́ káwọn tètè sọ ní táwọn fẹ́ sọ tán náà kí n gbọ́ dáadáa. wọ́n ní jẹ́ wọ́n làwọn fẹ́ kí n wí nínú máìkì ni o. سيبوزا سنا. Wọ́n ní báwọn ti fẹ́ nu. wọ́n ní kì í ṣe pé àwọn fẹ́ kí n kàn wí lásán àwọn fẹ́ kí n wí sínú máìkì tí gbogbo ayé gbọ́ ni o. تمجد شكزو بسماء àbárẹ́ ẹni tó yẹ kó ṣe tí ò bá ṣe àbábá mọ̀mọ́ iye ẹni tó ń ṣe. دوم طيبا زد في التقى ظالما. ẹ bá ti gbé yẹn bá ti dọ́dọ̀ ẹnìkan rí tó ti jáyà ní tàmá èèyàn bá má mọ bí ó ṣe máa kí ẹni tó ń ṣe dáadáa. سيبوزا سنا. Àmọ́dún ẹni tí yẹn lọ tó jẹ́ nítorí. تمجد شكزو بسماء. wọ́n ní àwọn fẹ́ lo owó 5 million wọ́n ti wí kí n wí nù wọ́n làwọn wá rò pé káàjì Pasuma gbé nù ẹ̀ tó bá ti mú 1 million nù ẹ̀ káwọn wá gbà lọ́wọ́ gbogbo àwọn yòókù wọ́n láti Pasuma wá ní gbogbo 5 million yẹn àwọn làwọn máa san. دوم طيبا زد في التقى ظالما. ó yà wá lẹ́nu púpọ̀ o ó yà wá lẹ́nu ojú táyà fi ń wo àwọn tó máa ń ṣiṣẹ́ ayé ojú ẹni tí ò mọ tó ṣe ni wọ́n ti fi yín yàtọ̀. Tí Alhaji Pasuma yàtọ̀. دوم طيبا زد في التقى ظالما. دوم طيبا زد في التقى ظالما. kẹ́nìkan máa ronú àti pé kí ẹnìkan máa kú Èèyàn ló tọ̀. kó máa ra ẹ̀mí èèyàn padà ó ṣòro púpọ̀ o àwọn tó jẹ́ wà nípò tó ga àwọn làwọn kan bẹ́ẹ̀ sí دوم طيبا oúnjẹ nǹkan bànújẹ́ tá a máa ń gbọ́ tí wọ́n bá ń kéde lórí rédíò pé ẹnìkan lè ní 500,000 500. 500,000 wọ́n sì máa sọ ní kíní kan FM wọ́n á máa sọ fóṣù kan báwọn yẹn ṣe pọ̀ tó nu ayé á tún pọ̀ sí ní rí owó náà pé. زد في التقى ظالما. ojú òṣù ra fóònù fáwọn tó ń yòókù yìí. دوم طيبا زد في التقى ظالما. wọ́n ṣàlẹ̀. Akramakumullah. دوم طيبا زد في التقى ظالما. دوم طيبا زد في التقى ظالما. wọ́n tí mo fẹ́ sọ níbi ìbàyí lónìí náà nù alájọ alẹ́ àti alájọ ọ̀tún ọlá gbogbo àwọn ńláńlá tó jòkó jọ yìí mo fi alájọ àbẹ̀lẹ̀ wá sí mo fi kí mo ń padà bọ̀ wá bí kíkí òun ọ̀gá wa alájọ Taofik ìkẹ́ gbogbo ńláńlá tó wà nínú agbo yìí ni mo kí ọmọ pàṣẹ gbogbo ọkọ tí mo ń gbọ́ látẹ̀ kan ṣùgbọ́n ṣẹ́gun wa ní Lilafi àgbà nínú àwọn àfáà ni kì í ṣe pé àgbà àfáà alágbàjá o àfáà tí kéwú yé yanjú ni. ẹ dẹ́kun torí gba ẹ dákun ẹ wojú mi ẹ wo kì í ṣe pé nítorí pé àjọ jẹ́ àfáà ni mo ṣe ní ẹ má mú wa o nítorí pé ẹlẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ ni o. Nítorí pé ẹlẹ́tọ̀ bẹ́ẹ̀ ni o, kì í ṣe pé torí pé àjọ jẹ́ àfa o. Àwọn afọmọlọ torí yẹn kọ́ o. wàláyé ẹlẹ́ tipẹ́tipẹ́ Ẹlẹ́tọ̀ bẹ́ẹ̀. àbáwa tó jẹ́ mọ̀fá sínú ẹ̀gbá gbùrà lẹ́sẹ̀ àbáwa Nasiri. lásìkò ẹ̀gbá gbùrà dáhùn. Sheikh Daud Toriola. ó lọ bí 21 years èmi àti yín àti àfa kéwkéwé kan ni wọ́n jọ pè ní wàásí ní sọ̀rọ̀. èmi tí wọ́n múra dání lábẹ́kúta
àwọn ọ̀nà fẹ́ gbé wa pàdé ẹ̀ tó o bá yẹ kí òun wó lára wa gan ṣe kó mọ́tíkàsì ní. àwọn òun tala fẹ́ pàdé ṣùgbọ́n gbà tá a pàdé bàbá lílé láti gbogbo ń tá a kọ síwèé làwọn lò lórí. lọ́dún náà. irinṣẹ́ ló ẹni tẹ́ ẹ bàbá Alhaji Pasuma ẹni tẹ́ rescue ẹ̀mí ẹ̀ yẹn o gbogbo ayé lẹ rescue ẹ̀mí ẹ̀ kì í ṣe nìkan. wọ́n wo Ànábì Ìsá alayhi salatu wa salam. wọ́n lóun ló ní mùjíza tó tóbi jù wọ́n wá ní kí ló ní wọ́n ló máa ń jí òkú dìde. wọ́n á ní bóyá òkú dìde bó ṣe lágbára tó wọ́n ní kò tó kéèyàn yẹ onímọ̀ kan nítorí ọ̀pọ̀lọpọ̀ àdìyálù ló máa yè látara onímọ̀ yẹn náà padà. mo ní àlọ́ nǹkan lára mo sọ ní social media bí ọdún kan sẹ́yìn ó di wàhálà àwọn èèyàn mú káàkiri ó lóun lára wípé àṣetánì yọ sóhun nínú kálíwà pé òun fẹ́ pa Ọlọ́run. irú aláburúkú lélẹ́yìí àṣetánì ó pa Ọlọ́run. báwo ni o ti ṣe. bí o ti ṣe wọ́n sọ fún ẹ pé kí ló fẹ́ wọ́n sọ fún ẹ wípé gbogbo àlá ló nítumọ̀ tó o bá ti rẹni tó mọ̀ tó mọ̀ ẹ lókù. gbogbo àlá ló nítumọ̀ tó o bá ti mẹni tó nítumọ̀ ẹ lókù. olúwa bá ti fi kí ó ṣe é hàn lójú ọ̀run tó bá ti ní kò tí nítumọ̀ tó bá dénú sáré wàá kú wàá lajú. wàá lajú. man lam yata'addab ma'a Allah tí ò ní lábí man lam yata'addab ma'a Allah fawqa al-ardi addabahu Allahu tahta al-ardi. wẹ́n tí o bá ti lè gbẹ̀kọ́ lára òye tọ́lọ̀ ń bá fi yé lórí ilẹ̀ tó bá dénú sáré yóò bára gbẹ̀kọ́. àbá olóhùn lála pé àṣetánì fẹ́ pa Ọlọ́run ọjọ́ méje ló sì kù tí ó pa ọjọ́ méje yẹn náà ló sì kù tó ń náà fẹ́ parí kálúwà tó bá jáde kó nu alúwà pé bọ́ọ̀ bá ṣe alúwà ilé ìwọ̀n padà ṣe mí. Ànábì ní adabani rabbi fa ahsana ta'dibi láti bá mi lò bá dá Muhammad dáadáa. sallallahu alayhi wa sallam. onímọ̀ bàárẹ̀ illa man yaktum sirraka la tusahib má bàyẹ̀ nìyẹn rìn illa polówí. illa man yaktum sirraka. mo lè ka ìròyìn márùn-ún nínú ẹni tó o gbọdọ̀ bá rìn tọ́ba lè wà ní ẹni báyìí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ sá fún lẹ́mìí má bá a ṣe lójú. báwo lè lè sá fún pẹ̀lẹ́ mi. àkọ́kọ́. wala tusahibu minan nasi. má bá ẹni yẹn ṣe. illa man yaktum sirraka. mo ló ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀. wala tusahibu minan nasi. mo ló bẹ̀rẹ̀. man yaktum illa man yaktum sirraka. ẹni tó yẹ pé àṣírí rẹ kò lè bá ẹ̀ bò ó. bàbá ṣe. n ló fi àṣírí hàn ní ọdún tó ń fi àwọn èèyàn pé wọ́n sọ fún yàn o ànílágbájá sọ nǹkan báyìí fún mi. illa sọ́tù àdúgbò tún. yaktum sirraka. láti sọ ìbò mọ̀ ìjẹ́ minan nasi illa man yaktum sirraka. ẹni tí ó fi àṣírí rẹ àwọn èèyàn onímọ̀bàrìn èèyàn kan nù. tó bá fẹ́ yan ọ̀rẹ́ ayò onímọ̀kùkù bá yàn rìn tó bá wọn ẹ̀kú bá yàn rìn má bẹ ẹni tí ò nínú tí ò lè gbin ọ̀rọ̀ sínú onímọ̀bàrìn. illa man yaktum sirraka wa yasturu ghaibaka. yẹ́sùrù ayébàkà. wa yasturu aibaka. ẹni tí ó daṣọ bo láìsí rẹ òní kò wárì tó o bá wá rẹ ni tí ó fẹ́ daṣọ bo láìsí kò sẹ́ni tó wà láyé tí ò ní láìfẹ́ tiẹ̀. kò sẹ́ni tí ò ní. bàbá nílá bí kò sí ayọ̀ tó funfun tẹ tẹjúmọ́ tẹ nínú gbanu ẹ̀. kò sẹ́ni funfun tẹ́ tẹ́júmọ́ tẹ́ ní bá gbogbo bẹ́ẹ̀ tẹ́ bá tẹ́júmọ́ dáadáa ẹ̀ bá. ẹni tí ó lajú kúrò níbi gbogbo àti ọmọ akọ pé funfun laṣọ ni kẹ́ máa bá ní. wa yansuru hasanatika. ẹni tí ó máa polówó dáadáa rẹ fáwọn èèyàn pé báyìí lórí tí ò ní polówó aburú tó ní lọ́dọ̀ ẹ̀ ni kò máa bá ní. wa yafu an sayyi'atika. tí ó máa ṣàmójú kúrò níbi tó ṣe fún bóun láti máa bára wa ní táà ní máa kọlura wa. ọ̀sọ́gbọ̀n. wọn lọ ń kọ déètì ní February 2, 1964 kò ṣe báyìí fún mi àṣetánì lórí tọ̀. ẹni bí wa yẹn. in lam tajiduhu wọn tó bá ti ríru ẹni bẹ́ẹ̀. fala tusahibu ahadan illa nafsaka. má bẹ́ẹ̀ nìkan rìn jẹ́kójọ́ rẹ ẹ̀mí rẹ ó jọ rẹ. illa nafsaka wa rabbaka. ó ní ẹ̀mí rẹ àtọ́lọ́hùn rẹ ni kò mú lọ́rẹ̀ tó bá ti ríru ẹni bẹ́ẹ̀. wa hasari oníṣọ́ra. mimma tukubiru bihi nasa. owó ní kó wá ṣọ́ọ̀nù tó máa sọ fáwọn èèyàn ẹjọ́ mi ò lè sùn pẹ̀lú ọ̀rọ̀ tó wà nínú mi ẹ̀mí mi ga àbí kí wọ́n ẹni tí màá sọ fún ọ fẹ́ kú nù. o fẹ́ kú báwọn. déètì ọjọ́ tó fẹ́ kú wọ́n ti lẹ̀ mọ́ ẹ lára òtí mọ̀ ní tó bá ti fasadi kò lè yá omi. ó ṣe máa sọ pé ọ̀rọ̀ kan wà lẹ́nu ẹ pé ò lè sùn àbí kó sọ fún yàn. wọ́n wà rẹ̀ tó máa sọ lọ́sọ̀ sínú tọ́lẹ̀tì ẹ̀. bá tọ́lẹ̀tì rojọ́. wàhásárì nínú tọ́lẹ̀tì ò lè tú ẹ láṣìírí. ó ní máa ṣọ́ra fáwọn èèyàn. mímọ tukubiru bí iná sá. lọ́mọ tí wàá máa sọ fáwọn èèyàn
ọ̀túnla oníkẹ́ mọ̀ntẹ́ máa sọ fún èèyàn tí a máa ní èèyàn kò sí àyàfi o. tọ́mọ ti sọ pé èèyàn kò sí àyàfi o pé àfi lágbẹ́já èèyàn lè yọ ọmọ jẹ́. Fasadiqu liyawmi. Fasadiqu liyawmi. Fasadiqu liyawmi. ọ̀rẹ́ ẹ̀ tò ní. Yumkinu an yasiba aduwwun wa gadi. ó rọrùn fún ẹ pé ọ̀rẹ́ ẹ̀ tò ní ọ̀tá ni lọ́la. lọ́mọ bẹ́ẹ̀. ẹni tẹ́ ti jọ jẹun rí tẹ́ ti jọ wọṣọ kan náà rí kójú ní máa mú páàsì rẹ̀ lẹ̀ fáwọn èèyàn. Fasadiqu liyawmi. ọ̀rẹ́ ẹ̀ tò ní sẹ́. Yumkinu an yasiba aduwwun wa gadi. ó rọrùn kó jẹ́ kóun ní ó di ọ̀tá lọ́la. wọ́n ní kó bá di kó tiẹ̀ wá rí rárá bá àwọn májà ti yàyà kuyà tó wọ́ọ̀sì tí wọ́n fi bẹ̀rẹ̀ tán lọ́mú lọ́rẹ̀ kúkú májá lọ́rẹ̀. ajá tí wàhálà bá dé kò ní fi ẹlẹ̀ yóò dúró tani. olùdára tó wà lára ajá nù àwọn ìbò ti fẹ́ràn rẹ̀. yóò dúró tiẹ̀ báyìí kò ní lọ tó bá ní àwọn tó ṣe tí ò dáa fún tó bá ké lọ yóò tó padà wá. èèyàn ò lè dáwọ́ ẹ̀ o. èèyàn ò ní ṣe bẹ́ẹ̀ fún ẹ. ẹ̀ yóò jagun. wá kúkú fi àwọn èèyàn lẹ̀ kókó ọ̀rọ̀ mi sí gbogbo kálukú lónìí ni pé ẹ lọ wá ẹni tí ó dúró ti ìjọ bá ṣe ìṣòro bá dé. téèyàn ò bá lẹ́ni tí ó dúró ti ìjọ tí ìṣòro bá dé tó jẹ́ pé ọ̀rẹ́ ẹ̀rín nìkan ló bá dé tó bá ti rí ìṣòro tètè ya pé ogún ẹ̀ ó ti kú nù. kó bá lélẹ̀ yàrá rẹ̀ pẹ̀lú ẹ̀mí. Amma balawtu akillahi wajadtuhuma. ó ní nígbà tí mo dá gbogbo àwọn ọmọ ìyá mi wà àwọn ọ̀rẹ́ tí mo ń bá rí wò ó ní mo wá rí gbogbo wọn. Qaddari fil qadri lam yadhkaru ala adin. ó ní mo wá rí wọn dàbí ọjọ́ ṣe máa dalẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo wọn ṣe máa dalẹ̀ ọ̀dàlẹ̀ ní gbogbo wọn. Inkibutu anhum. ó ní wọ́n dàbí ọjọ́ tílẹ̀ bá mọ́ nísìnyí tọkọ̀rẹ́ ń balẹ̀ pé ilẹ̀ mọ́tẹ́jọ́ ń jẹrẹ kó tó lajú yóò di ọ̀sán ọjọ́ ṣe máa dalẹ̀ mọ́ wa lọ́wọ́ tí ó dòkan tí ó dalẹ̀ o níbẹ̀ làwọn ọ̀rẹ́ ṣe máa yí padà wọn lọ. Inkibutu anhum. tí wọ́n bá kú ọlọ́dọ̀ wọn ní ìṣẹ́jú kan. Fasharru nnasi yashtumuni. ìtọ́jára fún un wọn ń tí mo ní tó kù díẹ̀ káàtó ní òfin àwọn èèyàn mi. Wa in mariditu fakhayrun nnasi lam ya'udi. wọ́n lẹ́ni tí mo pè lẹ́ni eré gan níjọ́ tí wàhálà bá dé díẹ̀ ó ní mi ní rí. Wa in ra'awni bi khayrin. wọ́n bá wá gbúrò pé Pasuma ṣe nǹkan rí fún mi. Sa'ahum farayi. inú wọn bàjẹ́ débi wípé ẹ ò pé kò yẹ kó jẹ́ lágbájá ni màá tí ó ṣe báyìí. Wa in ra'awni bi sharrin sarra'u nakadi. àwọn tẹ́lá gbúrò aburú sọ́dẹ̀dẹ̀ iwájú ilé wa wọ́n ní wọ́n sì máa dùn nígbà tí nǹkan kan wọ́n rí nǹkan rí. wérédé yàn. Wa in ra'awni bi sharrin lọ́mọ bẹ́ẹ̀ o. tẹ́ bá rí aburú lọ́dọ̀ wa sarra'u nakadi. inú wọn sì máa dùn wọ́n máa yọ wọ́n á tún máa ẹ máa mutí nígbà tí nǹkan rí ṣẹlẹ̀. Wa in ra'awni bi sharrin sarra'u nakadi. àmọ́ tí aburú bá dé táburú bá dé sọ́dọ̀ wa wà á rò pé èèyàn rẹ ni wọ́n tó fi lọ. àwọn ni ọba májà rẹ ṣe tí ó tún máa bá àwọn ẹṣin wa. èèyàn nù. ọba májà rẹ ṣe. ọba má jà rẹ̀ sí tí ó tún máa bá wa ilé ẹ̀sìn wa. tí ó máa bá wa tí ó máa bá wa ẹ̀sìn wa. tí ọba májà rẹ ṣe máa ń bá ní wẹ́ṣin Alhaji Pasuma ibi tẹ́sí ń gbàgbé wà ní ẹja gbàgbé ó fẹ́ kẹ́sì yẹn lọ olúgbó títí. apẹ́sẹ̀ rí ẹja máa bí ẹja gbàgbé títí ó fi lọ ó tún wà lọ́jọ́ gbà ẹja tó wà gbàgbé náà yóò kọ́